Onitiri bá ní declaration òun máa gbé wa délẹ̀ Yorùbá fine is better ó wà okay tí màmá bá ní declaration òun máa gbé wa délẹ̀ Yorùbá èmi fara mọ́ tó bá yẹ pé ọ̀dọ̀ bàbá Ìgbòho náà ni mo fara mọ́ tó bá tún jẹ́ ní àwọn èèyàn lágbájá búta lágbájá tàmọ̀dún búta mọ̀dún ẹjọ́ gbogbo ẹ̀yin ìyá mi mo bẹ̀ yín ni kí ló dé sọ́fẹ̀ pèsè wa ni èpè tó àdúrà tó yẹ ká máa ṣe bí Ọlọ́run ṣe máa jẹ́ ká délẹ̀ lérí kàkà bẹ́ẹ̀ èpè ni o mo make noise nítorí pé mo fẹ́ nǹkan fún ilẹ̀ bàbá tèmi èmi ò fẹ́ òṣì mi ò fẹ́ ìranù ẹ bá wa yọ picture Ìgbòho kúrò lórí aṣọ ẹni aṣọ tẹ́ bá ti ń wọ̀ tẹ́lẹ̀ fine ẹni aṣọ tẹ́ bá ti fẹ́ ṣe ẹ yọ picture Ìgbòho ẹ má pa ọmọ ọlọ́mọ ẹ má ràn bàbá níṣẹ́ dé tòrútòrú ẹ má pa ẹ̀yẹ Onítìrí náà gbogbo yín ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta yìí tẹ́mi dárúkọ yìí is what we need àmọ́ táwọn bá ti wá rẹ́ni lè pe bàbá Banji táwọn rẹ́ni pe bàbá Akintoye bàbá Adéníran táwọn rẹ́ni pe ẹ̀yẹ Onítìrí táwọn rẹ́ni pe brọ́dà mi Adéyẹmọ olóyè CSI kó dá sí ọ̀rọ̀ yìí àti brọ́dà mi kan tó tún pè ní Sami tó tún dàbẹ́ pé òun làwọn èèyàn tún fi ń ta yín àwọn kan ní àmọ́ òótọ́ àmọ́rọ́ oníkálukú ń sọ̀rọ̀ tí wọn bá ti pè wọ́n jókòó Yorùbá nation ò sí o tó bá wá le jù bóyá ká kúkú yọ wọ́n kúrò gbogbo àti mi fi ọ̀rọ̀ yìí bò ó ẹ mọ̀ pé mo ti sọ síwájú Ìgbòho máa gbọ́ Ìgbòho kọ́ ni Yorùbá ó ṣe akíkanjú ni Yorùbá nation ju anybody lọ nínú wa ó tèmi ní Ìgbòho bàbá Banji o bàbá Akintoye o Onítìrí o Aree Almaroof o Yorùbá Wuyi o kíni wọ́n pe gbogbo àwọn sísítà mi nínú rẹ̀ tẹ́ni gbogbo wọn mọ́ra wọn Yorùbá Wuyi tẹ́ni ọmọ ológo gbogbo nǹkan tóun náà sọ ni mo gbọ́ o ìyá mi èmi ò lérò pa ní ìdí ẹ̀ tẹ́ni ọmọ ológo ó ní ìdí ẹ̀ o kò yẹ kí mi máa dárúkọ ẹ nínú show but abiyamọ máa ń ṣépè náà máa wí ṣé nítorí pé a fẹ́ gba Yorùbá nation ẹni tó bá fẹ́ gba Yorùbá nation nínú wa ẹ sọ ọ̀rọ̀ tó máa fa àwọn èèyàn mọ́ra kí ló dé kí lè pè kí ni gbogbo ìdọ̀tí wa níta ìdọ̀tí tó yẹ ká ara fọ̀ kẹ́ kó bíríkótó kẹ́ dà sínú trash kó lọ sínú bin náà a máa bọ́ síta a máa ṣépè oníkálukú ló àwọn kan láwọn ní rìsíìtì àwọn tó gbowó lọ́wọ́ àwọn kan ní bọ́n ṣe ń sanwó làwọn mọ̀ àwọn kan ní wọ́n ti fowó ra mọ́tò fún lágbájá àwọn kan ní wọ́n ti fowó ra mọ́tò fún tàmọ̀dùn ṣe máa wá tá a bẹ̀rẹ̀ struggle yìí ẹ máa tó ti gbowó lọ́wọ́ ìjọba wọ́n ti kúrò wọn sọ̀rọ̀ bá gbọ́dọ̀ máa dárúkọ wọn o àmọ́ wa tá a gbowó lọ́wọ́ ìjọba làwọn kan bírò olórí burúkú tó wọlé náà là ń gbowó kí ló dé gangan tó jẹ́ pé Yorùbá nation yìí gangan tá à ń ṣe why ṣé must ni kó jẹ́ pé a ṣe mo Yorùbá nation ká máa ṣépè fúnra wa ẹ̀yin ìyá mi ẹjọ́ tó lọ ẹ̀bẹ̀ ni mo bẹ̀ yín o ẹ̀bẹ̀ ni mo bẹ̀ èmi ò ready láti wá máa bẹ anybody argue o nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ láìláì mo gbọ́ ọ̀rọ̀ sísítà mi Yèyé Dára mo jókòó mo mirí mo gbọ́ ọ̀rọ̀ tẹ́ni ọmọ ológo mo jókòó mo mirí mo tún gbọ́rọ̀ nǹkan tí mi ìfẹ́ dárúkọ mo jókòó mo mirí mo gbọ́rọ̀ Lady K mo jókòó mo mirí mo wá wò sàkùn obìnrin mẹ́rin àwọn obìnrin mẹ́rẹ̀ẹ̀rin yẹn wọ́n wá ń takò ọ̀rọ̀ sọ fúnra wọn wọ́n wá sọ Yorùbá nation wọ́n sọ di soccer wọ́n sọ di bọ́ọ̀lù Argentina wọ́n sọ di Saudi 2022 ṣó yẹ kó rí bẹ́ẹ̀ yẹn ni ṣé báyìí la ṣe fẹ́ gba Yorùbá nation peace la fẹ́ bàbá mi kí ló dé nítorí pé Ìgbòho jáde ń jáde yìí pé ó ti tó gẹ́ iṣẹ́ tẹ̀ ń ṣe àmọ́ ìyá mi ti tó gẹ́ ẹ wá ń lérò pé Ìgbòho lòun fẹ́ ṣe pírẹ́sídẹ́ǹtì ṣé Ìgbòho sọ fún yín pé òun lọ sí school of politician ni ṣó lọ read the politics ni ṣé Ìgbòho sọ fún yín pé òun read the politics ni ó máa ń sọ àpé mi ò kàwé àmọ́ orí ọ̀fẹ́ Ọlọ́run ló ní Ìgbòho máa ń sọ òhà á ní bí bàbá òun ò lówó ìyá òun ò lẹ́sìn lẹ́ẹ̀kan Ọlọ́run wá fàyọ ó fa dúdú yọ láàrin funfun Ọlọ́run wá gbé owó fún
ó dẹ̀ ṣe bó ṣe fẹ́ rí ó dẹ̀ wò pé ìyà yìí tó ẹjọ́ tí Ìgbòho bá sọ̀rọ̀ látọdún tí bàbá Banji Akintoye ti ń kọ lẹ́tà wọn tí ì bí ẹlòmíín nù wa tí bàbá ti sọ pé we must stand together Yorùbá must stand wọn tí ì bí ẹlòmíín ìgbà tí Ìgbòho wá dé Ìgbòho wá rí pé kíní ti ń kọjá level tóun lérò Ìgbòho wá bọ́ta ó ní ó yá ó tó gẹ́ Fúlàní ẹ̀ nípa ọmọ ẹ máa kó lè bàbá wa bọ́lá máa ṣe gbọmọ lọ́mọ sókè nìyẹn ṣé Ìgbòho ló wá dìsáàbù èébú ìyá mi kọ́mẹ̀tì náà ló máa jẹ́ ńlọ́bẹ̀ Adégòkè ṣé Ìgbòho ló dìsáàbù èébú lọ́dọ̀ ọrú gbogbo àwọn tó ń sọ̀rọ̀ yẹn ẹ gbọ́dọ̀ rí bí tẹ́ni ṣe fi Ìgbòho pa ẹ ní bìlìfù oníṣègbò jẹ tí wọn lè bú ni ó yẹ kẹ́ ti mọ̀ pé nǹkan ti kọjá àyè ó yẹ kẹ́ ti mọ̀ pé nǹkan ti ń kọjá àyè láàrin yẹn sísítà mi tún bọ́ ta ọ lẹ́ni tó bá dáhùn lóhùn ìpè ló máa jẹ́ àwọn òrẹ́dì láti dáhùn akọ máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ni kò sẹ́ni tó lè pè wá dání ṣé ó dáa kó jẹ́ páwa náà la máa gbára wá ń dì í ẹ mọ̀ túmọ̀ ẹ̀ aláàfẹ́ gba Yorùbá nation ẹ ti ń gbéra yín ṣe pé a tún máa gbára wá ń dì í lórí bá a ṣe Yorùbá nation kí ni nǹkan tá a fẹ́ rí ṣé èmi tí mo jẹ́ agitator tí mo jẹ́ speaker yìí ẹjọ́ dúró lọ ṣé mo fẹ́ lọ ṣe gọ́vnà lọ́yọ̀ọ́ ni tó bá gba Yorùbá nation nítorí ẹlòmíì ò fi pé nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a wà nílùú òyìnbó à ń ṣe torí pé ká lọ dé sílé ní anílé sísítà mi kan sọ̀rọ̀ ó lẹ́ni tí ta bá rí ìwì ó dè kó tọ́ ni lẹ́yìn tó wà bí gbogbo tá a gbọ́kànlé ilé ló wà gbogbo tẹ́lòmíì fi ogún ọdún ọgbọ̀n ọdún ṣe ilé ló wà bówó dẹ̀ ṣe ń kó owó tó ti kúrò ní tó bá ṣe owó tó ti kúrò ní ìlú òyìnbó throughout the whole world lẹ́nìí á ti fẹ́ lé ní $1 million tó ti ń lọ oní 200 oní 300 táwọn èèyàn ṣe owó lọ́sẹ̀ gbogbo nǹkan tá a wá gbójúlé kódà àtúnṣe débi pé mọ́tò tí a lè gùn lamẹ́ríkà a máa rà lọ́lé a lọ gbé sílé ìkọ́ tá a ní nínú ilé tá a ń gbé níbí bá a máa rà lọ Nàìjíríà a máa gbé síbẹ̀ ilé tí mò ń gbé bíi tí ò ní swimming pool màá ní mo fẹ́ kọ́ ilé swimming pool sílé ṣèbí nítorí ká lè lọ gbádùn ayé wa ni màá ní mo fẹ́ basketball kìíní kan court nínú ilé mi ṣèbí nítorí ká lè lọ gbádùn ayé wa ni àmà nírú ẹ̀ ní bíbá yìí ṣé ìyá mi lówó tí mo fẹ́ fi ra ilé tó ní swimming pool did I have the money? That's a question for everybody. When we are doing Yoruba nation, please let's just stand as one. Stand as one. Kì í ṣe pé mo bọ́ síbí mo bú lágbájá mo bọ́ tọ̀hún mo bú tàmọ̀dùn ẹjọ́ tó lọ lọ́n ṣé brọ́dà mi Sámi ní kẹ́ wá gbìjà wọn ni gbogbo ẹ̀yin ìyá mi ni mò ń bá wí àti Yèyé Dára àti Tẹ́ni ọmọ ológo àti Lady K àti ìyá mi Yorùbá wuyì àtàwọn yòókù tí mi lè dárúkọ ẹjọ́ tó lọ lọ́n ẹ sọ̀rọ̀ Yorùbá nation. Let's talk about the movement of this nation. Kí ni àfojúsùn wa? Kí ni next tá a máa ṣe lẹ́yìn rally? That is a question. Kí wá ṣe pé mo bọ́ síta èpè lẹ́ni èpè lọ́la kí ló ṣẹlẹ̀ gangan? Kí ló ṣẹlẹ̀ ṣé pè náà fi ṣe wá ni? Nígbà wá wòran wà lẹ́tẹ̀lẹ̀ kó ṣe pé mo rí ojú Awíkókó bú mi bọ̀ mo gbọ́ ọ̀rọ̀ Awíkókó báyìí ara mi dẹ̀ wálẹ̀ mo rí àwọn point wàláìtàlá ẹ jẹ́ àgbàgbé bóyá ṣẹlẹ̀ ó bú mi ó sì bú mi bíi 2 weeks àbí kíní tó tún sọ̀rọ̀ sí mi tó ní tèmi náà ló dé èmi gbọ́ àmọ́ ọ̀kan tèmi mọ̀ ni wípé ọmọ Yorùbá tó bá ń bára wọn jà tẹ́ ẹ̀ bá parí ẹ̀ báwo la ṣe fẹ́ jà mí pé mi kájọ sọ̀rọ̀ mo mú point nínú àwọn ọ̀rọ̀ tó sọ ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ kí ló dé kí là ń bá ká gangan kí ni point tí gbogbo wa fi ń bára wa jà wọ́n wà lórí show so ẹ mọ̀ kí oníkálukú wa ẹ jẹ́ ká ṣe nǹkan tó máa tẹ́ wa lọ́rùn nǹkan tí ò ní ba ẹgbẹ́ jẹ́ ẹ sọ̀rọ̀ the next action àwọn ọmọ wa ti ń ṣe wọ́n ti ń ṣe Yorùbá yìí wọ́n ti ń ṣe rally ó máa tó kárì ṣebí díẹ̀díẹ̀ ni tá a bá ra lé oko tí ewé bá wà lórí ẹ̀ wọ́n á kọ́kọ́ gé gbogbo igi inú oko wọ́n á pa ewé oní oko wọ́n á gbé katakata wá tó bá gbé katakata wá katakata máa wọ́lẹ̀ tí katakata bá wọ́lẹ̀ tán wọ́n á ṣe ebè
tó bá ṣe ibì tán tó bá jẹ́ ní tó lówó lọ́wọ́ á ṣe bọ́ọ̀wù sí fáàmù ẹ̀ tó máa gbẹ àbí kó ṣe kànga á ṣe síbẹ̀ á ju ó lè ju máṣíìnì kan sínú kànga yẹn ó sì tó bá fi síbẹ̀ wọ́n á máa fi spray fáàmù ẹ̀ títí ìgbà tó bá ń spray fáàmù yẹn tó bá yá nǹkan tó gbìn ó máa tún hù tí nǹkan tó gbìn yẹn bá hù tó bá jẹ́ àgbàdo ni á kọ́kọ́ yọ àgbàdo ẹ wọ̀nà tó jìn o tá a bá wá yọ àgbàdo yẹn tán ẹ wá gbọ́ àgbàdo yẹn kó tẹ ẹ bá wá kó ẹ ṣẹ̀ṣẹ̀ wá kó àgbàdo lọ sọ́jà ó dìgbà tágbàdo bá dowó ẹ tí ì jẹ́ kí Yorùbá nation dowó ẹ ti ń jà ẹ tí ì jẹ́ kí Yorùbá nation dọbẹ̀ ẹ ti ń búra yín ẹ tí ì jẹ́ ká gba nǹkan tá a fẹ́ gbà èpè lẹ́ ń ṣẹ́ kó wá di pé káwọn kan wá máa ró kakaka wọn bí ẹ dá tó bá tó bẹ́ẹ̀ ìwọ jáde fún mi ò ní ṣe kíní kan ṣe lórí kíní iná ẹ̀jẹ̀ tẹ̀jẹ̀jẹ̀ alágẹmọ tó ọ̀pọ̀lọ́ tó ń fò gan ó ń rí kúwe Ọlọ́run ní pẹ́ ní kankan nu wa kí ni pọ́ìntì níbo là ń lọ náà bí èmi gbogbo àtọ́ bí mi gan mò ń fi ìbínú dẹ́lòmíì lóhùn Alhaji what is the next thing kódà mo tún wà aggressive ni mo wà aggressive láti dẹ́ ẹlòmíì lóhùn ni nítorí pé èmi gangan mi mọ nǹkan tí mo lè sọ mọ́ nítorí pé àwọn tó wà lórí kíní wọn jẹ́ ká mọ ibi tá à ń lọ àwọn tá à ń ṣe Yorùbá nation lé lórí gan wọn ò ṣe the right thing tó yẹ ká ṣe gbogbo àwọn tá a wá pè pé ẹ máa jà kí nǹkan tá wà ń ṣe àwọn tá a jókè all we do is only campaign mi ò ní agbára láti gba Yorùbá nation àwọn bàbá Banji lọ́lọ́run fún àgbàlagbà ní bàbá ẹ̀ tún wá mú ní kékeré bàbá àgbàlagbà at 87 years old ẹ máa bọ́ bẹ́ẹ̀ ìmí àní bàbá ò mọ nǹkan tó ń sọ brọ́dà wa kan náà ó wà lára tó mú lọ sí jéèlì nígbà náà ó dé ó lóun fún bàbá 10 days èmi ò rí kó sọ̀rọ̀ mọ́ lórí Yorùbá nation o ó ti sá kúrò o ọmọ Ìgbòho ni o inú ilé Ìgbòho náà ti mú o wọ́n pọ̀ ń bẹ̀ dáadáa o lóríṣiríṣi àìmọye ẹlòmíì tó mú nínú ilé Ìgbòho nítorí wọ́n mú inú ilé Ìgbòho yìí ò ní kẹ́ẹ̀dí King Kong sí wa lọ́rùn o ó hà ni mo sọ o ó bá wù yí kẹ́ bú èmi ò ní láti dẹ́nì bọ́dì lóhùn bọ̀dí nítorí pé ẹ̀yin náà wá wà nínú ẹ̀tọ́ kó lọ tẹ́lẹ̀ lọ jìyà fún wa fine jìyà fún wa o ojú yín ló wà kan tójú yín wá níbi tẹ́ ẹ lọ nígbà tó dẹ̀ mú yín èmi Aree Almaroof owó mi wà ń bẹ̀ so tí n bá sọ̀rọ̀ sírú olúwẹ̀ tó bá ṣépè fún mi owó mi tó wà ń bẹ̀ ló máa da fún èèyàn yẹn Àlùkùránì gbọ́ nítorí pé àwa ṣe àwọn ò ṣe torí pé mi ì mú anybody rí mi ò rí ẹlòmíì sí ẹlòmíì mi ní rí tí n máa fi kú ìpè kọ́ gbogbo àwọn táwọn wà ń bì tá máa fi kú à lè ríra fíù a lè pàdé tọ́lọ́n bá ní ká ní pàdé ní airport tọ́lọ́n bá ní ká ní pàdé lẹ́kọ̀ọ́ tá recognize ara wa Ààrẹ àmọ́ nǹkan tẹ́mi máa ṣe ẹ fẹ́ gbọ́ tẹ́mi ò fi nílé lọ sílùú bàbá tèmi èmi ò fẹ́ ṣe o nǹkan tí máa ṣe tí DSS máa lé mi kiri I don't want to do it nǹkan tí máa ṣe tí mo ò nílé land ní Èkó tí mo ò nílé rìn lọ́yọ̀ọ́ tí mo ò nílé rìn lẹ́gbà tí mo ò nílé rìn lóṣogbo mi ò ní ṣe the only requirement péré all we request for the nation play tẹ́ ẹ bá wá dúró lórí pé ìjà ẹjọ́ mo tún wá gbọ́ ẹjẹ́ wá dá yín lóhùn question gbogbo ẹjẹ́ ń bi mí question yìí pé ṣé a máa gba Yorùbá nation lọ́dún yìí ẹni bá ń béèrè question ṣé a máa gba Yorùbá nation lọ́dún yìí kó lọ gbọ́ bí a ṣe ń gbin iṣu ẹni tó bá béèrè question bí a ṣe ń fẹ́ gba Yorùbá nation lọ́dún yìí kó lọ gbọ́ bí wọ́n ṣe ń gbin ẹ̀gẹ́ bí wọ́n ṣe ń gbin iṣu ewùrà bí a ṣe ń gbin ẹ̀pà kó lọ gbọ́ tó bá ti gbọ́ a mọ̀ bóyá a máa gba Yorùbá nation lọ́dún yìí gbogbo ọ̀rọ̀ tí bàbá wa Banji sọ èmi ò ní bàbá parọ́ o bọ̀ bàbá ti sọ fún yín pé pẹ̀lú àṣẹ Ọlọ́run bàbá did not give anybody 100% that Yorùbá nation is going to happen December this year àwọn kan láwọn count ó kù 10 days ibẹ̀ lẹ́ máa wà wọ́n gba Yorùbá nation báyìí o tó bá tiẹ̀ wá jẹ́ pé Yorùbá nation máa happen in 10 days ṣé wọ́n ti bàjẹ́ èmi ò mọ ẹni tó ń lò nínú wa o I don't know ẹni tó ń lò nínú wa mi ì mọ̀ èmi ò fẹ́ dárúkọ èèyàn mi ìfẹ́ kẹ́ni kọ́kọ́ gbórúkọ mi àánú bó ṣe fẹ́ gbọ́ nínú Yorùbá nation táwa ń ṣe yìí àwa dúró déédéé ó ti ń di pé àwọn ọkọ ọmọ wa wọ́n ti ń pèpè dádì ẹ fi ọ̀rọ̀ wọn lẹ̀
àwọn tẹ́ jọ ń ṣe Yorùbá nation yìí àwọn kan ò wá fún nation àwọn kan wá fún kan jókòó kan pawó kan dòbò délẹ̀ kan dẹpọ̀n délẹ̀ débi pé màá wá ní orí Facebook ní next thing fún wa kí ló ń ṣe wá gangan tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ gba Yorùbá nation ẹ pé bàbá Banji ẹ pé Adéyẹmọ Sunday ẹ pé Onitiri ẹ pé Sami ẹ pé ọkùn Sami ẹ pé gbogbo àwọn àgbà Yorùbá wise SDM ẹ pé wọ́n elders committee ẹ pé wọ́n ilé agbára Yorùbá ẹ pé wọ́n Yorùbá nation la fẹ́ ẹ pé wọ́n Oòduà diaspora ẹ pé wọ́n ilé ọmọ Yorùbá gidi gan ẹ pé wọ́n Yorùbá nation worldwide ẹ pé wọ́n. What is the problem? Àwa ti torí pé gbogbo wa fẹ́ ṣe Yorùbá nation àwa délé pé ẹ jọ̀ọ́ ṣé business ni Yorùbá nation ni àbí a fẹ́ gba Yorùbá ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gbogbo nǹkan báyìí ó yẹ ká wojú sí gbogbo wa la wá ṣe Yorùbá nation èní yìí àti ìjẹta ni àwọn ọmọ ọlọ́mọ ti bọ́ta tó ń ṣe rálì oníkálukú wa ń sọ̀rọ̀ àwọn kan tún jáde wọ́n tún against ẹ̀ ẹ ṣí àìtò yìí kẹ́ lọ́ọ̀fù ẹ̀ àbá kan ni mo fẹ́ béèrè lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ṣé wàá rí kọ́mẹ̀ntì tẹ́ máa kọ́mẹ̀ntì lẹ́yìn nǹkan tí mo fẹ́ béèrè yìí kọ́mẹ̀ntì yẹn máa gbé lọ sí ibi tí àwọn ọmọ Yorùbá gangan tí wọ́n ń ṣe ètò lórí kinní yìí máa gbé lọ bó kí n tó béèrè kọ́mẹ̀ntì yẹn ẹ jọ̀ọ́ ṣó dáa bẹ́ẹ̀ kí àwọn ìyá wa bọ́ta kọ́ máa ṣépè fúnra wọn ṣó dáa bẹ́ẹ̀ káwọn brọ́dà wa náà sọra wọn délé ebú èyí tó wá worst jù ní àwọn obìnrin kò wá sí ìta fẹ́ gbọ́ sí anybody fẹ́ ṣe ṣú ẹ̀ nítorí pé they need a lot of people láti wọ́ọ̀ṣì wọn wàláhì tí èèyàn 100 bá wò mí bì èmi Aree Almaroof ẹnu kọ́ ètè bọ̀ọ̀lì kọ́ níbi tí Ọlọ́run ti kẹ́ wa dé ní orí ìkíní yìí tó bá máa fi dijọ́ kẹta èèyàn 10,000 máa wò alihamdulilayi ẹ má wo èrò 4,000 3,000 tó fẹ́ á wò yín ẹ̀dẹ̀ ń ba iṣẹ́ Yorùbá yìí jẹ́ ẹ̀ ń bàjẹ́ fún wa ẹ̀dẹ̀ lẹ́ẹ̀ túnṣe wàláhì tẹ́lẹ̀ gbogbo mi ní dárúkọ most especially ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìyá fún wa ẹ̀ ń ba iṣẹ́ Yorùbá nation ẹ̀ ń bàjẹ́ fún wa ẹ̀dẹ̀ ń sọ pé ẹ̀ ń túnṣe ẹ̀ ń ba iṣẹ́ Yorùbá nation jẹ́ fún wa ẹ̀dẹ̀ ń sọ pé ẹ̀ ń túnṣe ṣé bí a ṣe fẹ́ gbà lélẹ́yìí àbí ẹ fẹ́ bàjẹ́ ẹni tí wọ́n bá sanwó fún ẹni tí olóṣèlú bá sanwó fún tí ó bá fẹ́ kí Ọlọ́run bá ti àwọn ẹbí ẹ̀ jẹ́ kó má ṣe ìpè fún ẹnì kankan mọ́ lórí nation yìí ẹ ṣe ní ọ̀nà táwọn èèyàn máa fi wò wá èmi gangan máa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí brọ́dà mi sọ yínníyínní èmi ò ní sọ pé mi ò ní yíyan ó bá wù kó bọ́ta awíkókó mo gbọ́ ọ̀rọ̀ awíkókó inú mi dẹ̀ dùn pẹ̀lú àwọn ọ̀rọ̀ àti àwọn èsì kọ̀ọ̀kan tí brọ́dà mi fún anybody ó bẹ́ mi náà wí ó bá gbogbo awé ó bò gangan wí but ó wá ń dùn mí pé mi náà wá darapọ̀ mọ́rú àwọn èèyàn báyìí mo darapọ̀ mọ́ àwọn èèyàn elépè ó dùn mí pé mo darapọ̀ ó dùn mí pé mo wà nínú level àwọn tó ń ṣe Yorùbá nation tó ń ṣépè ó dùn mí pé mo wà nínú level àwọn Yorùbá nation tó yẹ pé wọ́n pín sí méjì kò yẹ ká pín Yorùbá nation sí méjì àmọ́ mo sọ wọ́n ní kí mórí wá mo sọ wọ́n ní mọ́nù wá èmi Aree Almaroof mo sọ mi ò dẹ̀ yọ ọ̀rọ̀ mi sọ nítorí pé ẹ ti ń jẹ́ kí orí máa fọ́ wa ẹ ti ń jẹ́ kí inú máa run wá ẹ jẹ́ kí Yorùbá nation lọ bá a ṣe plan ẹ̀ that is not the way we plan it à ń ṣe kíní ní rẹ̀ wọ́rẹ̀sẹ̀ à ń ṣe ní rẹ̀ wọ́rọ̀sẹ̀ nígbà tẹ́yìn obìnrin gbẹ́nu lé kíní ẹ bàṣẹ́ yìí jẹ́ ibi tóbìnrin bá dẹ̀ wà tí obìnrin ò bá síbẹ̀ nǹkan ò ní da èyí tẹ́ ẹ wá pè níyàwó gbogbo yín ẹ wá ń bàṣẹ́ jẹ́ fún wa ẹ jọ́ torí Ọlọ́run ẹ fẹ́ jẹ́ kí omi máa bọ́ lójú mi nítorí pé kíní tẹ́ ẹ ṣe yẹn ń bàṣẹ́ yìí jẹ́ ni ẹ ràn wá lọ́wọ́ kò sí ẹni tó ràn wá lọ́wọ́ nínú yín ẹ ràn wá lọ́wọ́ mo bọ́ta fún lágbájá mo bọ́ta fún tàmọ̀dọ̀ ẹ jọ́ torí Ọlọ́run ṣé ẹ ló fẹ́ gba Yorùbá nation fún wa mo dẹ̀ ti pé àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn mi ti sọ̀rọ̀ ìkan tó bá yá I will keep quiet gbogbo ẹ̀yin ìyá wa ń jà ẹ wá ń bára yín jà ẹ ń ṣe gbà kan ẹ ń ṣàwo kan ẹ wá ń ṣe pé mo ní ìbéèrè mi àti àwọn question kan mo dẹ̀ kọ́ ilé ẹ jọ̀ọ́ mo fẹ́ advice yín ẹni tí ọ̀rọ̀ mi yẹn bá wá tẹ́ lọ́rùn àbí kò tẹ́ lọ́rùn ẹ ní láti bú mi ẹ kàn sọ ti yín ni anybody kó má bú mi tó o bá gbọ́ sóyí lẹ́yìn tó o bá bú mi máa padà wá máa block yẹ kò síjà èèyàn ní láti máa bọ́ because gbogbo Ọlọ́run fún gbogbo alọ́pọlọ ọ̀tọ̀ọ̀tọ̀ ní ọpọlọ wa kí ló dé ṣé owó lẹ fẹ́ gbà lórí Yorùbá nation ni àbá fẹ́ gba ìlú bàbá àbí à ń jẹ wá ṣé Yorùbá nation là ń ṣe ṣé Yorùbá nation là ń ṣe kí ló dé
ẹ̀yin ìyá mi ẹ̀dẹ̀ jèbùrẹ́ ẹ̀dẹ̀ ní sùúrù torí Ọlọ́run ẹ̀dẹ̀ fi adé wa lórí ẹ jẹ́ ká lọ sórí Yorùbá nation wa jẹ́jẹ́ ẹ jẹ́ ká ṣiṣẹ́ wa bó ṣe wù wá ẹ jẹ́ ká ṣe ká tó àwọn olóṣèlú ò fẹ́ ká ṣe irú wọn lólórí burúkú Tàfíkọ́ látilé wáyé náà tó bọ́ síbi olórí burúkú ni wọ́n irú àwọn yẹn náà fẹ́ kíkiri yìí lọ Nàìjíríà go better mo wà ní 25 years old ó kù oṣù kan tí máa pé 25 ni mo ṣe ìyàwó mi ni mo ṣe ìyàwó tó pé 30 years lẹ́nìí Nàìjíríà go better là ń sọ láti gbà yẹn mo mú àbá kan wá fún àwọn èèyàn àbá tí mo dẹ̀ mú wá ni wípé ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe pósítà látọ̀dọ̀ tèmi ni o gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe pósítà Yorùbá nation please and please mo fi Ọlọ́run bẹ̀ yín kí oníkálukú yín ẹ má lẹ̀ pósítà Ìgbòho ẹ má fi pósítà Ìgbòho sí ara aṣọ kankan mọ́ ẹ má fi pósítà bàbá Banji Akintoye sí ara aṣọ kankan mọ́ ẹ má fi pósítà Akintoye Onitiri sí ara aṣọ kankan mọ́ ìdí tí mo dẹ̀ fi sọ bẹ́ẹ̀ ni pé ẹ jọ̀ọ́ na ilẹ̀ Yorùbá ó ju Ìgbòho lọ ilẹ̀ Yorùbá ó ju bàbá Banji lọ ilẹ̀ Yorùbá ó ju Akintoye Onitiri lọ ilẹ̀ Yorùbá ó ju èmi Aree Almaroof lọ ilẹ̀ Yorùbá ó ju Yorùbá Wuyì lọ ilẹ̀ Yorùbá ó ju gbogbo ẹgbẹ́ Oòduà diaspora lọ ilẹ̀ Yorùbá ó ju gbogbo ẹni tí ò bá wù tó bá wà lórí bí ẹ jọ̀ọ́ ẹ kọ́ ti píṣọ̀ yẹn ẹ gbé kúrò nígbà tí mo fún ọkọ ní owó lọ́wọ́ tọ́lọ́ fẹ́ ṣe t-shirt tọ́lọ́ máa lẹ t-shirt fọ́tò Ìgbòho àti bàbá sí mo nínú ẹ má fi fọ́tò sí nǹkan tá a nídìí sí tẹ́ ẹ bá mọ̀ pé really we want to fight for Yorùbá nation we really need to fight for Yorùbá nation láti gba ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba yìí pé àṣemọ́ ni yìí pé kí wọ́n ṣe kí ni kí wọ́n fún wa ní àyè láti ṣe rally bí àwọn wa ṣe ń ṣe yìí. Nobody should put picture of Igboho on any poster anymore. Nobody should post picture of Baba Banji sórí aṣọ mọ́. Nobody should put picture of Mama Onitiri. Èmi mọ̀ pé ọkọ̀ máa jáde o. But èmi ò lórúkún ẹjọ́ o. Mi ò lórúkún ẹjọ́. Èmi ò ráyè láti wá máa bá yín bú èébú. Mi ò ráyè láti wá máa bá yàn kọ́kọ́ jókòó sórí bí. Di pé ìwọ tó bá ti mọ̀ pé Yorùbá nation yóò ṣe nǹkan tó fẹ́ ṣe kúrò níbẹ̀ o nídìí láti wo nǹkan tára rẹ sọ kó bọ́ta kó máa ṣépè fún mi in as much tí mi ìbá ti dárúkọ ẹ wáyé tó ṣe ègèsì tèmi ṣe ṣóò ti tiẹ̀ ẹ ṣe ṣóò lórí pé ẹ fẹ́ ká gba nation ẹ ṣe ṣóò lórí pé ẹ fẹ́ gba owó ni ẹnìkan kò nídìí láti post picture Ìgbòho ẹnìkan kò nídìí láti fi picture Ìgbòho sórí aṣọ mọ́ ẹ má fi sórí sticker ẹ má fi sórí calendar all we need is flag. Nǹkan tá nídìí rèé fún ẹni tó bá gbọ́n nínú gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí yìí nítorí pé wọ́n ti ń gbé píṣọ̀ àwọn kan sí tó ń fi píṣọ̀ àwọn èèyàn sí ó ti ń jẹ́ kí oníkálukú á máa garu ṣé Ìgbòho la máa ló ń wú ni àbí bàbá la máa ló ń wú ni àbí Akintoye Onitiri ni èmi ò rẹ́ni láti wá bú anybody but ẹ má tún ba kíní yìí jẹ́ àwọn oníkálukú ló ní gúrùpù kọ̀ọ̀kan àwọn ọmọ wa wà ní Libya gúrùpù wọn kún báyìí ni níbi tí inú wọn dùn dé brother mi tó ṣe olórí wọn mo mọ̀ Àjàní Àjàlá ló ṣe olórí wọn inú wọn dùn tẹ́ bá rí group náà bó ṣe kún bọ̀ kàkà bẹ́ẹ̀ náà sìn àgbọ̀ ẹni tì mọ́ lórí group èpè làwọn èèyàn fi ránṣẹ́ wọ́n ń jà lẹ́ni rally ń ṣẹlẹ̀ lẹ́ni o nǹkan tí mi ṣe post rally yẹn ni pé today is my own anniversary that's why mo ṣe fẹ́ ṣe pé so gbogbo ẹni tó bá ti ṣe wèrè lórí kíní tí bá farabalẹ̀ lọ wò I will come back màá worú ẹ̀ màá dẹ̀ ṣe kíni màá yọ kí ló dé insult yẹn ti pọ̀jù fún Ìgbòho àárín ìyá wa ẹ sinmi kí ló tó yẹn ẹ kàn come online láì ṣe pé à ń fa gbó láì ṣe pé à ń fa kùkú yẹ wá bọ́ sórí Ìgbòho lẹ́wọ́ fi ń pa ọdún wa sọ ṣé Ìgbòho kọjá ẹni tí wọ́n lè bú ni èmi ò ní kẹ́ bá bú Ìgbòho bọ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ o wà lẹ́tọ̀rẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ o nítorí pé bá ṣe ń ṣe kinní yìí ẹ ti wá ń fi oore tí ọmọkùnrin yìí ṣe níwọ̀nba pé kàtí ẹ̀ mọ́bí tá à ń lọ ẹ ti fẹ́ máa fi su tọ́mọdé ẹmọ bá wá lòun jáwọ́ nínú Yorùbá nation lẹ́nìí next thing tẹ́ máa sọ ẹni bàbá Tinubu ti gbowó fún
ntẹ́ máa sọ ni mò ń sọ lẹ̀ yẹn ẹ lọ mú déètì nílẹ̀ ìsìnà tí mi tẹ̀lé tí wọ́n bá tẹ̀ ń gbàgbé gbogbo déètì ọjọ́ bí mi àtọjọ́ tí mo ṣèyàwó àtọjọ́ tí mo bí àwọn ọmọ mi ò lè gbàgbé àtijọ́ tí mo dá Amẹ́ríkà gbogbo àwọn nǹkan tí mo lè gbàgbé ní mẹ́mórì mi nìyẹn ọjọ́ tó a bí ni ọjọ́ tí ìyá mi kú ọjọ́ tí bàbá mi kú ọjọ́ tí mo ṣèyàwó àtọjọ́ bí àwọn ọmọ mi ò lè gbàgbé ẹ lọ kọ déètì nílẹ̀ tí bàbá bá ní ó yá ẹ lọ ṣe bẹ́ẹ̀ ṣe ẹ má pè mí mọ́. I will advise Chief Oloye Adeyemo Sunday Igboho to block everybody. Block them. Don't receive call from any Dick and Harry anymore. Ó finú wénú ni náà. Ọmọ wa jẹ́wọ́. Ọmọ finú wénú ni. Òun believe pé òun free mọ́ anybody. Igboho believe pé anybody. Bó ti yẹ kéèyàn rí nìyẹn. Ẹni tí Ọlọ́run bá dẹ̀ ti dá lákàn dá èèyàn. Ẹ lè change ẹ̀. Bí 200 million yín bá wá ẹ̀ lè yí padà. Inú tóun fi sọ̀rọ̀ ló fi sọ̀rọ̀ fún yín. Now ẹ̀yin ìyá wa bọ́ sí online. Ẹ wá insult Igboho lójú ayé. Insult yẹn ń sìn ó ti já búrẹ́dì fún yín. Insult yẹn ó ti fún yín wọ́n ti Facebook ti san $4,000 fún yín. Insult yẹn Facebook ti fún yín ní wọ́n ti fún yín ní rank. Ṣé wá fẹ́ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú yín máa lose track. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín máa lose fans. Ẹni pé tó bá di stage kan sìn gbogbo yẹn máa ṣe show ẹ̀ ní rẹ́ni wòyí mọ́. Ẹ bá dẹ̀ ti rẹ́ni wòyí mọ́ kò sọ̀rọ̀. Ẹ máa ṣe show nobody tó máa ready láti wo show yìí mọ́ because everything tẹ́ ẹ̀ ń ṣe èpè ni. Igboho kò deserve insult. Wọ́n ní dára sọ̀rọ̀ séèyàn kankan. I don't know anything about it. Mi ì mọ̀ ń pẹ̀. Mi ì dẹ̀ fẹ́ mọ̀ ń pẹ̀. Àmọ́ ká máa sọ̀rọ̀ sí ọmọ Adéyẹmọ. Sísá mi tó dáhùn oníṣòwò nìkan ló máa ilé ẹ̀ máa kókó jó ni kí ni ẹ̀ ń rún ó nu mí nínú gan ó nu mí nínú ẹ̀yin ìyá mi kò tọ́ sí lẹ́nu o mi ní láti dárúkọ ọmọ rẹ o mi ní láti dárúkọ o ó nu mí nínú ìpèsè nìkan ló máa kọ́kọ́ èèyàn kan ló ṣe mọ́tò ẹ̀ èèyàn kan ló bá ìjọ wo ni Sami ìjọ ni wa àmọ́ mi ò ní lọ bẹ́ẹ̀ nítorí pé ọmọkùnrin yẹn ó fẹ́ ire fúnlẹ̀ Yorùbá Sami ò rẹ́dì láti wá bá yín ja president o ẹni tó bá ní bẹ́ẹ̀ ni èyí lẹ mọ̀ o Olóyè Adéyẹmọ ò sọ fún pé òun fẹ́ ṣe president o bàbá Banji ẹjọ́ torí Ọlọ́run ṣé bàbá àti 86 ṣé bàbá lòun fẹ́ contest president ni bàbá oníkálukú wa wà nínú ilé ẹ̀yin ọmọ yín fún wọn lóúnjẹ ẹ̀ ń dákọ̀ fún wọn wọ́n jẹ àmàlà wọ́n jẹ ráìsì wọ́n jẹ gbogbo ẹ̀ bàbá yẹn jáde bàbá yẹn ni ọ̀pọ̀lọpọ̀ nínú yín lẹ wá fún lépè ọ̀pọ̀lọpọ̀ inú yín wá fún lépè kéèyàn máa bú irú bàbá àgbàlagbà kẹ́ máa fọgbọ́n sọ̀rọ̀ sí wọn láì ṣe pà ní bàbá ńlé ilé ayé tí wàá bàjẹ́ débi pé kò sí respect irú wa yóò gbọ́dọ̀ sọ̀rọ̀ àwọn tó lè wọ́n Ìgbòho tó lè fún Ìgbòho jẹ tán tẹ́mi bá lọ jáde tí mo bá lọ bú wọn mo ti tẹ́ nìyẹn o èmi ò dẹ́ fẹ́ tẹ̀ ọ̀rọ̀ àwọn obìnrin mi ń fẹ́ bọ̀yá mi ẹ lọ change system yín o. Mi nídìí láti sorúkọ mi ní láti sorúkọ Jókòó Bọ́lárìn Mutiu ìyá mi ẹ wò ó pọ̀ lórí péjì ó ti pọ̀ jù this is getting too much ó ti getting ridiculous débi pé no wọ́n ti ń jẹ́ kí ọmọdé ẹ mọ́ regret action ẹ̀ I swear to God ọmọ ọlọ́mọ ó kọ́ mansion ó ń sùn bó ṣe wù ú ó níyàwó méjì ó lọ́mọ ìgbà tó bá wù ú ló máa yílù ìyàwó ẹ̀ ìgbà tó bá yù á yí sọ́tún ìgbà tó bá wù á yí sósì kò lè yírú ẹ̀ mọ́ ṣèlú bàbá ẹ̀ níbi tó wà gbogbo yẹn ló yẹ kẹ́ máa rò kẹ́ tó máa bú ebú kẹ́ tó máa ṣépè kẹ́ máa dúró ẹ má máa sọ pé kò sẹ́ni kankan tó lè jáde fún yín o àwọn ò kàn fẹ́ violent ni àwọn ò fẹ́ ebú tó bá yẹ pé mo bẹ̀rẹ̀ ebú lé ní ìsìn ni kí ni ìmá ti wọ 2000 tí bá ní ó yá mo fẹ́ bú dára báyìí tí mo ní dára bọ́ sí bí Lady K bọ́ sí bí tí mo ní Daniel Ọmọlógo bọ́ sí bí èní ẹ máa gbọ̀rọ̀ gbogbo èèyàn ló máa pọ̀ níbí ẹ máa ní ọdọ́ máa ní ààrẹ ti fún wọn jẹ ó ti ṣe wòtòwòtò ẹ kàn máa rérò ni kó ní ìdí ẹ before you know it by viewers mi ti wọ 2000 viewers mi ìgbà kọ́bọ̀ ń bẹ̀ Ọlọ́run ní ṣe mí ní akótilétà
Ọlọ́run ní ṣe mí lọ́mọ tí bàbá ra mọ́tò mẹ́ta lẹ̀ tí bàbá ò tí ì kú tó ti ń yọ wíṣpánà àti táyà lẹ́yọ kọ̀ọ̀kan tó ti ń tà tó ti ń yọ náà mọ́tò tó ń rán àwọn bọ́ìsì wa kan wọnú compound kan tú gbogbo lẹ́sọ̀ọ̀sì mo ti rí ni ó rán wọn ó mọ táìmù ó fi kí ilẹ̀ ó ṣílẹ̀kùn ó ló ṣírí ó fi rìmóòtù ṣílẹ̀kùn wọ́n wọlé wọ́n yọ gbogbo nǹkan tó wà nú mọ́tò bàbá ẹ̀ wọ́n yọ náà pátápátá wọ́n bọ́ sẹ́yìn wọ́n yọ náà mọ́tò wájú wọ́n yọ tẹ̀yìn ẹmọ ètò ìtọ́ta náà Lexus at the end of the day owó tán fọmọ ẹ̀ ṣé kò ní ná tán ni ilé ayé náà láti rí tíyà dé láti ìlú òyìnbó táàbúrò ní kí àwọn olè lọ rọ́ọ̀bù màmá tó pàyà ẹ̀ ilé ayé náà láti rí tí bàbá dé láti ìlú òyìnbó táàbúrò ní kọ́ lọ rọ́ọ̀bù ẹ̀ kán pàyà ẹ̀ kí lẹ́rù kó ń fà ìṣẹ́ ilé ayé náà láti rí tó yẹ pé ọmọ ń pa bàbá ìyá ń pọmọ bàbá ń pọmọ ìyá ń fọmọ ṣògùn owó ọmọ ń lò yẹ ẹ̀ ṣògùn owó ọmọ ń lu bàbá ẹ̀ ṣògùn owó níbi tọ́mọ mi dé gan tó bá ní kó lọ dó bàbá ẹ̀ kó fi lóyún á fún bàbá ẹ̀ ní nǹkan oògùn tó máa sùn á dẹ̀ sa oko bàbá lé kí ló fà ìṣẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ wa kàkà tó yẹ kẹ́ ẹ jẹ́ ká sọ bá a ṣe máa gbé kinní ìkalẹ̀ láwákìbá ẹ̀yin èèyàn mi ẹ là mí lóye kí ni ohun tá a lè ṣe lẹ́yìn bá a ṣe ń pe àwọn bàbá yìí tá à ń pè wọ́n táwọn dẹ̀ fẹ́ gbọ́ we continue calling bàbá ìyá bàbá kan parí kíní no kó hàn rí ṣe gbogbo àwọn ọmọ tá a bí ẹ imagine ọmọ tá a bí nígbà yẹn 20-something years òun náà ti bímọ o tọ́lọ́hùn bá rán àwọn ọmọ tèmi wá lóyìnbó òun náà máa fèsì wàhálà tó wà Nàìjíríà èmi àti ìyàwó mi sọ̀rọ̀ kan lánàá àwa máa ń fi ọ̀rọ̀ ara wa ó ní aláàjì òun dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mú ní kí ló dé ó lóun bí obìnrin 5 kò sẹ́ni tá lè vóòtù fún brọ́dà mi Táíwò ó lóun bí obìnrin 5 Yorùbá ṣáà ni ọmọ yẹn léṣòwò rẹ̀ mo ti gbọ́ kò tẹ̀lé wa ni ìyàwó mi ní òun bí obìnrin 5 ó ní ìwọ wá wò ó ṣé tó bá jẹ́ pé Nàìjíríà làwọn ọmọ obìnrin 5 yìí wà ṣé ó ṣùọ̀ pé kan náà àwọn yìí ò ní ti máa bá wọn gbégbá olóṣó tí ò bá sówó lọ́wọ́ bàbá nìyẹn o ọmọ mi owó wà lọ́wọ́ bàbá ẹ̀ o but ojú ẹ̀ ti fẹ̀ ó ti ranjú mọ́ nǹkan táwọn ẹgbẹ́ ń ṣe ẹjọ́ níbo là ń lọ mo wá sọ mo ní alihamudulilayi mo wá sùn láàárọ̀ yìí gbà tí mo jí mo sùn lánàá gbà tí mo jí láàárọ̀ yìí ọ̀rọ̀ tó sọ lánàá yẹn mo rántí àjọ wà nù mọ́tò ni mo wá rántí ọ̀rọ̀ yìí mo ní alihamudulilayi bó ṣe wù tó yẹ pé kò sọ kankan káàkiri àgbáyé ṣé ọmọ téèyàn bí sílùú òyìnbó ọmọ tẹ́ ẹ bá rí ọmọ ìlú òyìnbó tó bá lọ ń ṣaṣẹ́wó a jẹ́ pé ìyá yẹn ò tírẹ́nì ọmọ yẹn dáadáa ni ọmọ táwọn ọkùnrin wá bí sílùú táwọn ọkùnrin tá a bí sílùú òyìnbó tó jóbìnrin ṣé tó bá jẹ́ Nàìjíríà ni èmi kẹrẹ mi lọ́kùnrin gbogbo èèyàn lọ́mọ obìnrin ní gbogbo ọmọ mi èyí tó kéré jù nínú wọn sì ló lọ pé 15 years in another 3 years nísìn nẹ́ẹ̀sì tó máa gbọ́ ni pé dad I'm an adult ẹ bèrè lọ́wọ́ tó wà ní òyìnbó a ní adult ni mí dáàdi lẹ́yìn ọdún mẹ́ta ń sìn adult ni mí ló máa sọ tẹ́ bá dẹ̀ lóhùn inú gbogbo ilé olódì develop jù ètò jẹ́ last born kí wàá ló dé kí ló dé èmi ò ní sọ jọ̀rọ̀ yìí lọ o mi ò dẹ̀ ní fẹ́ kó pọ̀ jù báyìí lọ kí àwọn èèyàn lè rí wò torí 1 hour show is enough Esther mo rí yín ẹ ṣẹ̀ṣẹ̀ wọlé ó tiẹ̀ ti kọjá 1 hour ẹ fún mi ní 5 minutes kí n round up ẹ mọ̀ pé mi ò pẹ́ lórí ètò mi so bó ìjẹ́ nìyẹn gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wá ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ ṣe ìpolówó ní 2023 ẹ lè búùkù mi ní +202 855 1748 202 855 1748 ẹ ṣọ́ra fún àwọn tó ń scam o ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mi ń ṣe Dangote o mi ò ṣe bàbá Tinubu o mi ń ṣe Peter Obi o mi dẹ̀ ń ṣe kí náà pé bàbá PDP yìí àwọn olówó tó pọ̀ ní Nàìjíríà mi ì sínú wọn o tálíkà Ọlọ́run ni mí Ọlọ́run kò gbọ́ àdúrà mi ni Ọ̀túnba dúró mórí ẹ̀ Ọláyẹmí Ráfẹ̀ mórí yín Ọlọ́run gbọ́ àdúrà mi ni tí n bá ti fi nọ́mbà tí mo filẹ̀ yìí sìn business line tí mo filẹ̀ ń sìn
everybody ń wá bẹ̀ wọ́n wá ń tọrọ owó tí mi bá dẹ́ lómi lò á rò pé èèyàn burúkú ni mi no ẹni tí mo bá fún tó bá wà lọ́wọ́ mi tí n bá ní náírà mi lè ti torí pé mo fẹ́ fúnyàn lówó kí n máa sẹ́ni dọ́là sí Nàìjíríà tí mo bá ní àwọn iṣẹ́ kéékèèké tí mo ní tó bá ti yọ náírà máa ṣe àwọn èèyàn request fún Christmas nsìn àwọn kan tí ń sọ pé ká má ṣe àwọn kan tí ní ká ṣe àwọn tí wọ́n tó máa ń fowó lẹ̀ fún Christmas pé ká fi help àwọn èèyàn ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun lẹ́ni kejì ẹ̀ tọ́jú ẹ̀ àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí o tó bá dénú oníkálukú wa àdòdìdì Yorùbá nation kì í ṣe business o ìwọ tó bá ń fi Yorùbá nation ṣe business ìwọ tó bá ń fi Yorùbá nation ṣe business ẹ lọ gbé jẹ o ìwọ tó bá jẹ́ pé nítorí Yorùbá nation ò fẹ́ pawó lórí ẹ̀ ni ẹ lọ gbé jẹ o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run èmi ò ka kọ́mẹ́ǹtì o ẹni tó bá wù kó bú mi fáyìn o bọ̀ ìwọ tó bá yẹ pé gẹ́gẹ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí nítorí pé Yorùbá nation wá yẹ business ló ń fi Yorùbá nation ṣe ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ wá nǹkan míì ṣe nítorí pé gbogbo tá à ń ṣe yìí kò lè pé ẹnì kankan kò lè pé oyún inú débi pé ó máa pẹ́ àṣẹ ẹ̀dí kò lè pé ọmọdé ẹ má wàá gbàgbé o ẹ wò Yorùbá central account wa ó nìyí ó làwọn èèyàn ń dáwó sí mo post ẹ̀ gbà táwọn kan tún sọ̀rọ̀ wọ́n tún ní ẹ má fowó síbẹ̀ ẹ má dá wọn lóhùn o gbogbo rálì tẹ ẹ rí yẹn owó tó jáde láàrin YSDM pọ̀ o ẹ dá owó sínú ẹ̀ o mo ti post ẹ̀ ẹ dá owó kò bá jẹ́ $1 ló ní fi síbẹ̀ àwọn ò ní di owó lọ́wọ́ wọn owó ọ̀dọ̀ Ọlọ́run là wá fẹ́ business ti wá tó wá jẹ bá a lọ bí iṣẹ́ ìjọba tàbá rí mọ́tò tà tàbá àdèrí tà máa ṣe tá à ń ṣe ẹ jọ̀ọ́ Ọlọ́run ni mo fi bẹ̀yìn àpò ṣáṣá múra kì í gbẹ o gẹ́gẹ́ bí mo ṣe sọ láti next month lọ next year ẹni tó bá fẹ́ polówó tẹ́ fẹ́ advertise business yín you can contact me ìyẹn má worry máa fún yín ní normal bill tó kéré gbogbo ìgbà tí n bá dẹ̀ ti ń ṣe show a máa polówó ẹ̀ a tún máa bá yín share ẹ lè máa wò pé wọ́n wò 10-20,000 òun wà Aree Almaroof lẹ́yìn show ẹ jọ̀ọ́ Ọlọ́run ni mo fi bẹ̀ yín gbogbo ẹ̀yin ọmọ wa ẹ̀yin ọmọge wa ẹ̀yin ìyá mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹni tí Ọlọ́run bá fún ní ìwọ̀nba owó tọ́lọ́run bá fún ẹ jẹ́ ká lò ó jẹ́jẹ́ aṣẹ́wó ṣíṣe tá à ń ṣe nílẹ̀ Nàìjíríà kò gbé wa débi kan o olóṣù táwọn ọmọ yìí ń ṣe àwọn bọ́ọ̀sì ń fi ṣoògùn owó ni o oògùn owó náà fi ń ṣe o tó o bá ṣaṣẹ́wó tó o bá lọ kò garanti pé o máa padà wálé o ìwọ ló ní ọkùnrin bíi 12 ó ní boyfriend 6 ìwọ náà ò yàtọ̀ sí ọmọ tó ṣe runs o ò yàtọ̀ sí gúúsì gbangba o ò yàtọ̀ sí olóṣù o tí boyfriend ẹ bá ti kọjá ẹyọ kan sí 2 tó bá ní 2 a máa wò pé òun wò ìkànnù wọn ni tó bá ti ń di pé òun dètò ọkùnrin 3-4 ìwọ náà ti dolóṣó nìyẹn àdúrà mi ni ipe kí Ọlọ́run jẹ́ kí ilẹ̀ Yorùbá dáa kí oníkálukú wá ríṣẹ́ ẹ wo àwọn boys ẹ wo àwọn ọmọkùnrin ní rally l'Ogun State ní rally l'Ọ̀yọ́ State ẹ wo ọkùnrin ẹ wo bọ́n ìpọ̀ tó ẹ wá ní kò sú àwọn èèyàn nígbà tá a bẹ̀rẹ̀ lánàá agílélé èèyàn 2 lè fi jáde láti ṣe rally bọ̀ nísìnyí àwọn èèyàn ṣe rally wọ́n jáde wọ́n ṣe rally nítorí pé ní abẹ́ òfin a ní ẹ̀tọ́ lábẹ́ òfin láti ṣe kíni láti ṣe rally a ní ẹ̀tọ́ lábẹ́ òfin láti sọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìlú Nàìjíríà wa a ní ẹ̀tọ́ lábẹ́ òfin láti ṣe pé a fẹ́ nǹkan báyìí mọ́ ní abẹ́ òfin ni a ní ẹ̀tọ́ gidi ni ẹ dákun torí Ọlọ́run ẹ má wá jẹ́ kó wá jẹ́ pé nítorí pé lágbájá ṣẹ̀mí ìpè yìí náà ni tàmọ̀dún ṣẹ̀mí a máa bọ́ síta a máa wá ṣe pé ọdún parí lọ. My name is Akintoye Abiola. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching
Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV, driving you around the world.